lẹ́nu yẹn mú ariwo yẹn pọ̀ kí lè má ṣe gan kò yé mi àfà ṣé mo ṣẹ̀ṣẹ̀ wá ìbàyìí nígbà tálájà ò bá sílé òkúta sí ẹsẹ̀ ti yọ tàbí kí wọ́n sọ fún yín ẹ̀tún gbẹ ẹ̀tún ẹ̀ kéṣẹ́ sí afẹ́ gbé ẹ̀ kò sọ́kọ́ tá a fi gé ní àfà àwọn ọmọ mi mẹ́tẹ̀ẹ̀ta lọ́kọ̀ mi bẹ́sẹ̀ díẹ̀ ní tẹ́sítì fún bísímìlà ẹjọ́ ṣe ẹ ṣe ọdún ti apẹ́ náà ni ẹ ti yà gbàgbé ni wípé ọmọ kan tó ti mo bí ká tó dénú ilé ìjọsìn ni ó ní kán ní tọkọ mi méjì yòókù tí mo padà bí ẹyẹ yẹn ní àfà. Subhanallah ìyẹn Kadijat àti Nasiru àfà tí wọn lè fún wọn lórúkọ wọn ní kò lọ sí afọ ìwé ti báyé mi jẹ báyìí kí ni mo fẹ́ sọ fẹ́ bí ọkọ mi àti fún ọkọ mi ibo ni màá tún gbé mo ti gbé olúwa wọn bá yín pé ọkọ mi ń yàlè ọkọ mi rìnrìn kùnrin kí ẹ bá mi wá àkọsí sí ẹni kú níṣẹ́ kò tẹ́ ẹ máa ṣe fún mi wípé ọkùnrin tí kì í ṣọkọ mi ló gbọ́dọ̀ bá mi fi nǹkan ọmọkùnrin rẹ̀ tí wọ́n ní nǹkan ọmọbìnrin mi. téńté báyìí ni. àfà ọdún tẹ ẹ tí mo ní ti bá mi lájọṣepọ̀ mo ní ká ẹ yọ ẹ má dà sí ká fẹ́ dà sínú ẹ. kí ni náà òun fẹ́ yọ ọkọ. ó ní mo fi lóyún ọmọ tí mo fi fún yìí. àfà ṣé mo pé láti ìgbà yẹn lè ti dáwọ́ dúró bí n bá sọ pé rárá ẹ sọ wípé ó tó kù kọ́kọ́ tẹ́ ẹ ṣe sí èmi àtọkọ mi à kì í jà ní gbogbo ògbà àlejò kan ní mo sọ pé kò rí yan ènìyàn máa jà tí bá ti wá báyìí ọkọ mi á tún fà mí mọ́ra ìjọ kejì á tún máa jà mo tún wá rí gbàngbàngbà pé ẹ̀yin lè mú rìmúùtù tàbí náà fi ti ọkọ mi jáde sí wọlé padà kó lè bá a máa bá mi jà kí lè máa sáré wá báyìí ní gbogbo ògbà àfà ti báyé mi jẹ́ mo mọ̀ pé mo ti rìn mo ti rìn kó kọ́ bí ẹ̀ kí n rìn kó àfà gidi mo sì pè yín o ẹni Ọlọ́run ni mo pè yín o láì mọ̀ pé ẹ̀yin làwọn àfà ti máa ń bójú àfà jẹ́ àfà ẹ wo mo fà yín lọ́dọ̀ lọ́wọ́ gbogbo ẹ̀yin àfà tẹ bá ṣerú ẹ̀ tí wọ́n bá yín pẹ̀lú ìṣòro wọn tẹ wọ́n ń bẹ̀ wọ́n láti sọ̀pọ̀ tẹ ń bẹ ìfẹ́ fẹ́ lọ àtọ̀ ẹ̀mí tí wọ́n ti ká bá wọn láti sọ̀pọ̀ Ọlọ́run ó tún láti lè ẹ̀kọ́ ọwọ́ Ọlọ́run ó tẹ̀yìn owó orí ẹ̀mí ó tẹ̀yìn láṣẹ ìdí máa rẹ̀.